Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọdún bí ṣe dáadáa la bá lé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Junior, bẹ́ẹ̀ ni ẹnì kan ló mọ̀. Lọ́wọ́ yìí láwuyewuye tó ń lọ lù gbogbo ìwọ tó bá ìwà lójú kan tó ń wò pé wọ́n kàn ń sọ tiwọn ni, táwọn kan ń pariwo pé ẹ pínlùú kí òmìnira kó dé bá wa, táwọn kan ń pariwo pé ẹ pínlùú yìí òun nìkan ni àlàáfíà yóò jọba. Àwọn kan wà lójú kan tán yìí wò pé ìlú wo ni wọ́n ń pín, àánú ẹ̀ ṣe mí. Lọ́wọ́ yìí ìròyìn tó wọlé eléyìí ó ní agbára. Bẹ́ẹ̀ ni ìròyìn eléyìí ó lékè ńkà. Lọ́wọ́ yìí àwọn Boko ni wọ́n ti jáde síta. Lára àwọn tí wọ́n tiẹ̀ ti mú, ó tẹ̀ láwọn kan tán ti mú láti bí ọdún 2012. Wọ́n ti wà ní ọgbà ẹ̀wọ̀n. Ó tẹ̀ láwọn kan tán ti ní pé kí ẹ lọ ṣe bí 50 years imprisonment tán ti fún àwọn kan. Ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé at least àwa yìí wà láyé, àwa láàyè. Dó àwọn tí wọ́n yìí ń ṣiṣẹ́ láabi yìí lára wọn ni o. Ṣùgbọ́n láìpẹ́ ni ìròyìn tó dé bá alákòókò ọ̀wọ́ yìí lára àwọn Boko tó jẹ́ wípé wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé wọ́n tẹ̀ fẹ́ ṣe ìdájọ́ fún àwọn kan ní alánà yìí. Àwọn tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ fún yìí ẹni yẹn wọ́n sọ fún wípé ṣé gbogbo ìwà tó wù yìí ṣé nǹkan tó bójúmu ni, àbí gbogbo àwọn ìwà tí ẹ̀ ń wù yìí ṣé ìwọ náà ṣé ó bójúmu lọ́dọ̀ tiẹ̀. Tẹ́ bá gbọ́ ìdáhùn tó fún wọn, ó ní ẹ wo ìwà tá a bá ń wù pé ìwà táwọn ń wù ó bójúmu, pé ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Kéèyàn yìí wà ní ọgbà ẹ̀wọ̀n kó máa ní ó bójúmu. Ó tún jẹ́ kí àwọn ìjọba mọ̀ wípé ẹ lè mú wá o, ẹ lè ní pé kí a má ṣe nǹkan tá à ń ṣe mọ́. Ẹ lè máa mú àwọn kan, ẹ lè máa pa àwọn kan, pé ṣùgbọ́n lọ́wọ́ táwọn wà yìí pé kò sí bí ẹ ṣe lè mú wa mọ́lẹ̀ tó. A máa make sure wípé ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà yẹn a máa gba gbogbo ẹ̀ láìpẹ́. Nǹkan táwọn agbésùnmọ̀mí yìí, in fact àwọn Boko nǹkan tí wọ́n ń pariwo nìyẹn pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń gbé gbin pé àwa ti ṣetán láti gba gbogbo ilẹ̀ láìpẹ́ láì jìnnà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè mú wa mọ́lẹ̀ tó. Àwa ò ní dẹ̀yìn. Ó dẹ̀ sure fún wa pé a máa gba orílẹ̀-èdè. Ṣé ń gbọ́rọ̀? Ara nǹkan tá à ń sọ rèé. Ìwọ tó yìí ń pariwo pé wọ́n Nàìjíríà ó máa da. Àwọn kan ti wà ńlẹ̀ tí wọ́n ti ní pé wọ́n tẹ̀ ti make up mind wọn pé kò sí nǹkan kan tí ó máa tẹ̀yìn ẹ̀ yọ. Kò yé yín? Àwọn yẹn ti make up mind wọn pé kò sí nǹkan tẹ́ lè bọ́ lọ́hùn fà. Lọ́wọ́ yìí o, àwa máa make sure wípé a máa túbọ̀ máa pa yín sí ni. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Terrorism suspect tells court that Boko Haram will capture Nigeria, either Nigerians like it or not. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi tí ó jáde lẹ́nu àwọn Boko yìí tí wọ́n yìí wà ní ọgbà ẹ̀wọ̀n. Ìkànnù wọn jáde, wọ́n ní pé in fact ẹ̀ṣẹ̀ tí ìyẹn ṣẹ̀ ni wípé ó fẹ́ lọ dáná sun ilé ìwé. Ó fẹ́ lọ fi bọ́ǹbù àdó olóró, bẹ́ẹ̀ ni ó fẹ́ fi lọ pa wọ́n ní ilé ìwé náà. At the end of the day, wọ́n wọ̀ bá lẹ́wọ̀n wá béèrè lọ́wọ́ pé ṣé nǹkan tí ìwọ náà tó fẹ́ lọ ṣe tí o fẹ́ lọ ṣe kí ló dé tó fẹ́ lọ dáná sun ilé ìwé. Ó ní pé àwọn Kristẹni ni tó wà ńbẹ̀ lòun fẹ́ lọ dáná sun. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní àwọn Kristẹni tó wà ní ilé ìwé náà ni òun fẹ́ dáná sun. Wọ́n wá béèrè lọ́wọ́ pé ṣùgbọ́n ṣé o jẹ́ mọ̀ wípé àwọn Mùsùlùmí wọ́n lè wà ní ibi tó fẹ́ lọ fi àdó olóró sí tí wọ́n tọwọ́ fi wá bẹ̀. Ká ń gbé ojú àdó olóró rẹ̀, ká ń pé ọwọ́ ò bá ẹ ni. Tí àdó olóró yẹn tó bá wọlé tó bá pa àwọn èèyàn, ṣé o jẹ́ mọ̀ pé àwọn Mùsùlùmí gan wọ́n lè pẹ̀lú àwọn tí wọ́n máa bá
ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí àwọn mùsùlùmí gan bá máa wà ńbẹ̀ pé wọ́n máa jẹ́ àwọn mùsùlùmí tó jẹ́ wípé wọ́n ń ṣe mùsùlùmí gidi. Ṣẹ́yìn náà ń gbọ́ṣẹ́. Ó ní àwọn mùsùlùmí tó bá jẹ́ wípé òun rí wọn pa ńbẹ̀, that means wọ́n ń ṣe mùsùlùmí gidi. Pé mùsùlùmí gidi ò ní wà ńbẹ̀, pé àwọn mùsùlùmí nǹkan tó ń try àti sọ́nsẹ̀ ni pé ó ní àwọn original muslim, ó dẹ̀ láwọn muslim tó jẹ́ wípé wọ́n ń ṣe original. Ìyẹn ó wá yà wá lẹ́nu because nǹkan táwa mọ̀ ni pé if you are a muslim you are a muslim, if you are a christian you are a christian. Èwo tún ni àwọn mùsùlùmí kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe mùsùlùmí tòótọ́. Ó ní pé àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tòótọ́ yìí òun ni àwọn ń pa o. Ká máa lọ máa get it twisted. Kábíyèsí Elédùmarè. Ara nǹkan táwa ń sọ rèé. Ẹ̀yin ọmọ ìlú ṣẹ́dá àwọn ará bí wọ́n ti make up mind wọn ni o. Bẹ́ẹ̀ ni wọ́n ti make up mind wọn wípé bí gbogbo ẹ ṣe ń lọ kò sí kankan tó kan àwọn ju wípé káwọn ṣáà máa pa àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ wọ́n, kan ṣáà máa pa wọ́n lọ. Ìdí táwa fi gbọ́dọ̀ dá dúró rèé. Ìdí tá a fi gbọ́dọ̀ sọ ẹ̀mí èèyàn jẹ wá lógún o. Àwọn tẹ́ ń rí yìí ẹ̀mí èèyàn jẹ wọ́n lógún. Wọ́n prefer ẹ̀mí màálù, ẹ̀mí ẹran sí ẹ̀mí èèyàn. Ìdí rèé tó fi lè jáde pé àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe mùsùlùmí tòótọ́ àwọn làwọn ń padà nù. Kí lẹ̀ ń pa wọ́n fún? Ara nǹkan tá à ń sọ rèé. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí ó wà ní ọgbà ẹ̀wọ̀n. Ó ní kò sí nǹkan kan pé tóun in fact ó ní pé tóun bá máa jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n yẹn, tóun bá máa jáde, tóun bá ní opportunity àti kúrò nínú ọgbà ẹ̀wọ̀n yẹn, póun padà sí Sambisa o, póun máa túbọ̀ lọ máa pa àwọn èèyàn lọ ni. So nǹkan tó bá wọ̀n yẹn ni kẹ́ fi mí ṣe o, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o, èmi ò kẹ̀. Èmi ò ní dẹ̀yìn lẹ́yìn pípa àwọn ọmọ ìlú. Ó wá jáde ó ní ẹ wò gbogbo nǹkan tí ìjọba Nàìjíríà ń ṣe fún wa kò sí nǹkan tó kan àwa o. Bó wọ̀n yẹn kẹ́ ẹ mú gbogbo wa, ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ní wípé láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà yìí o, a máa mú gbogbo yín balẹ̀. A máa mú gbogbo yín balẹ̀. Yes, so Boko Haram will capture Nigeria. Nǹkan tó sọ nìyẹn o. Either Nigerians like it or not, no matter what you people do to us, definitely we will capture Nigeria as a country. Ṣẹ́yìn náà ń gbọ́ bó ṣe ń lọ. Ìdí rèé tá a fi ń pariwo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò. Ẹ jẹ́ kí àníṣe gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò níbikíbi tẹ́ bá wà ẹ máa pariwo pé ẹ wo kí wọ́n ya pín orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ kó lukaluku máa lọ́nlọ àwa we can no longer continue like this in this contraction called a country. Láyé kò jọ ẹ jẹ́ kí wọ́n dá dúró because àwọn arábì wọ́n ti pinnu wípé àwọn gbọ́dọ̀ gba gbogbo orílẹ̀-èdè yìí. Eléyìí ó yà wá lẹ́nu púpọ̀. Tá rò pé okay wọ́n ti ń gbìyànjú àti fi ọwọ́ kíní yìí balẹ̀. Irọ́ ńlá ni o. Àfi k'Elédùà gbà wá. Oòduà nation òun ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o, bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Ní rí jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí o. Àwọn máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámá bọ̀ òun là ní dé bá. K'Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.